Reliable TV àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Báwo ká sọ? Jọ̀ọ́ má bínú, mo wá àdúgbò kan ni. Kí ló kọ́ àdúgbò náà? Ìrọ̀lá Ifẹ̀ street. Ìrọ̀lá Ifẹ̀. Ṣé Ìrọ̀lá Ifẹ̀ àbí ayé ni rọ́ọ̀mù? Mo mọ ibi tí mo ń lọ, adúrú mi, mo yẹ tó yìí. Mo mọ ibi tí mo ń lọ, Ìrọ̀lá Ifẹ̀ street ni. Reason tí mo sọ bẹ́ẹ̀ ni, ó jìn. Ẹ máa rìn gan, like seriously, ẹ máa rìn gidi. Mo ti ní látàárọ̀, mo ti sọnù tipẹ́ láti bí 1 hour ago. Mo ti ń wọ́n àdúgbò, má ti gbọ́ sí ìkan, má já síbi kan, ó ti rẹ̀ mí gan báyìí. Ẹ máa rìn náà ni ẹ ní choice, ṣe bíbí tẹ́ ń lọ lẹ fẹ́ dé. Ẹ ní láti rìn, so tẹ bá ti gba ìsàlẹ̀ báyìí. Ṣé ń get? Mo ń get. Ẹ máa rí kọ́nà kan níbẹ̀, ẹ máa ṣẹ́ kọ́nà ẹ̀. Ẹ máa ṣẹ́ kọ́nà ẹ̀. One corner. Yes. Tẹ bá ti ya kọ́nà ẹ̀, ẹ máa rí street kan. Tẹ bá ti dé street yẹn, anybody tẹ bá rí, ibẹ̀ wà popular kan, ó máa ẹ bèrè lọ́wọ́ wájú. Yes. Akọ̀ tí a rìn látara kan béèrè ẹ̀yìn pé wọ́n lá máa dé báyìí. Bros, hello, what's up, nigga? sorry for disturbing your enjoyment. Please, mo lọ sí àdúgbò kan ni. Àdúgbò. Mo lọ sí Ìrọ̀lá Ifẹ̀ street. See my nigga, Ìrọ̀lá Ifẹ̀ street. Ọmọ ogun gan-an, fíìmù tó gùn ni o. Ìrọ̀lá Ifẹ̀ street, ó dà kò sọ̀rọ̀. Ṣé tó bá ṣàti lọ straight by tó ń lọ báyìí? Wàá yá àsápọ̀ ọ̀tún ẹ̀ báyìí, ó ti yẹ tó bá ti àsápọ̀ ọ̀tún ẹ̀. Wà á mú right, ó ṣàmọ̀. Wà á kọ́kọ́ kan street kan, Ọ̀jẹ̀lú street. Jórí lẹ́yìn Ọ̀jẹ̀lú yẹn, Ìrọ̀lá Ifẹ̀ ọjọ́ fẹ̀gbẹ́ tira wọn ni. Bó ṣe máa rèé nìyẹn ṣàmọ̀. Mo máa rí mú rè Bó ṣe jẹ́ gangan nìyẹn. tọ́rọ̀ yín máa yé mi dáadáa sìn. Tí máa ń lọ sí Ìrọ̀lá Ifẹ̀ tí mo lọ yẹn sìn. Máa gba náà Ọ̀jẹ̀lú kọjá. Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ra wọn lọ́wà. Bẹ́ẹ̀ni, ẹgbẹ́ wọn náà wà. Ọ̀jẹ̀lú. Ìrọ̀lá Ifẹ̀. Wọ́n jọ farakura wọn ni, wọ́n jọ géfò ní tú géfò ní inú àdúgbò tá a wà nìyẹn, kò sọ̀rọ̀ bó ṣe ń lọ ní ẹṣẹ́ àmọ́. Àdúgbò yín tẹ́rí bù. Àwọn orúkọ yín kan ti ẹ̀rọ àríkà kọjá. Ó lágbára bí tá à ń gbé ní àdúgbò wa ni. Ó dà jẹ́ kí tó wá já ẹ. Àdúgbò tèmi gan ń gbé nínú kàbá mi yìí. Nínú àdúgbò yìí, nínú tẹ́rìtì mi yìí. Bàbá sọ pé street ni mò ń gbé. Àdúgbò yín kan ti ẹ̀yà òun fáwọn orúkọ wèrè ṣá. Oye jẹ́ nìyẹn, ó ṣàwọ̀. Tí máa bí yín lè fúnra mi sìn, kí lórúkọ local government àwa yìí? Orúkọ ìjọba ìbílẹ̀ tá a wà yìí. Nínú kàbá mi tí mò ń sùn, tí mò ń jí, mò ń fọnu, mò ń jẹ, mo tún bọ̀ mọ́ bẹ̀. Wo bí ó sì máa dà ní ìgò bẹ̀tà ní orúkọ àdúgbò yìí. I see glory, orógo. Èrè náà ni ògbó ńlá. Ariwo wo ló ń pa ń bẹ̀ yẹn, ṣé wọ́n fẹ́ kó da ni? Ó sì máa da ló ti gbọ́ yẹn, ó dẹ̀ máa da náà ló dẹ̀ máa sùn fún gbogbo wa ni. Àmì àṣẹ rà so, bó ṣe jẹ́ gangan bó ṣe jẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ lọ. Mi sọ pé kó má dà àbí kò ní dà. Ó kàn ń yà mí lẹ́nu náà ni. Bàtí máa dé mi báyìí, mo rí ọmọ kan báyìí, mo rí mi báyìí, mo ń bèèrè ìrànlọ́wọ́ pé mo lọ sí Ìrọ̀lá Ifẹ̀ street. Bàtí mo máa kọ́ sọ ní àbí ayé ni rọ́ọ̀mù, mo ní adúrú mi, mo máa ní mọ ibi tí mo ń lọ ni. Wọ́n wá sọ fún pé kí o Ìrọ̀lá Ifẹ̀ ni mo ń lọ. Mo bá ní ojú ìwé bó ṣe rìn. Lẹ́yìn ìgbà yẹn ni mo rí nígà yìí. Bàtí mo rí nígà yìí tí mo wá bí pé mo lọ sí Ìrọ̀lá Ifẹ̀ street. Bàtí wọn máa júwe ó ní ẹ o àdúgbò yẹn o máa gba Ọ̀jẹ̀lú kọjá, ẹgbẹ́ Ọ̀jẹ̀lú ni Ìrọ̀lá Ifẹ̀ wà. Wọ́n ní wọ́n tó máa sọ fúnra wọn ní ẹ o àdúgbò tèmi gan ń gbé fúnra mi o, àwọn ń gbé ọba sọpé street. Wọ́n ní àwọn orúkọ wèrè ṣe wá kádùúgbò yìí báyìí. Bàtí máa bí wọ́n pé ókè o lórúkọ ìjọba àbílẹ̀ táwa ìlú kágọ́mẹ̀ táwa yìí. Ó sì máa dára ni. Àbí ó sì máa dà ní. Ẹ̀dẹ̀ bàbá yìí tí bá bọ́ iye ó sì máa dára yẹn. Ó Àwọn túbọ̀ àmà sí ìgòbẹ̀tà. sáwà òkè ni. Ìgòbẹ̀tà kọ́ ló ń lànà sọ yẹn. A ti ṣe mistake jù. Great grandpa mi nígbà tó wà láyé kó tó bí grandpa mi mo tó sọ ní pé ìgòbẹ̀tà. Grandpa mi bí bàbá mi ó tún jẹ́ palẹ̀ tèmi òun náà sọ ìgòbẹ̀tà. Palẹ̀ mi bí mi ìgòbẹ̀tà èmi náà bímọ ìgòbẹ̀tà náà ni. Ẹ wò tábà múra re wàláì kò lè dáa. Ó máa dá sójà. Reliable TV, dependable TV, incomparable. We are the best. Reliable TV àjànàkú kọjá mo rí nǹkan fìrí.